Bó tilẹ̀ ṣe wípé ọ̀rọ̀ òtítọ́ ṣọ̀wọ́n ní àkókò tí a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ọ̀rọ̀ òtítọ́ kalẹ̀, ó sì ti mú un súnmọ́ láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè, Evangelist Babátúndé Samuel. Tẹ́tí gbọ́ kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ohun tí Olúwa fẹ́ fi bá ìjọ rẹ̀ sọ̀rọ̀ lónìí, aláòrí nínú ìwé ìrìn Lúùkù orí 18 ẹsẹ̀ 9 to 14. Ó sì pa òwe yìí fún àwọn kan tí wọ́n gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn lí òdodo, tí wọ́n sì ń gan àwọn ẹlòmíràn, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowó òde. Èyí Farisí dìde ó sì gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí àwọn agbowó òde yìí. Èmi ń gbààwẹ̀ lẹ́rìí méjì lọ́sẹ̀, mo san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowó òde dúró lé òkèrè, kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run, ṣùgbọ́n ó lu ara rẹ̀ lé ọkàn àyà, ó wí pé, Ọlọ́run, ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ, nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀, ẹni tí ó bá sì rí ara rẹ̀ sílẹ̀, òun ni a ó gbéga. Amen. Lónìí mo ń bá wa sọ̀rọ̀ lórí ọkàn tó ṣòro fún láti rí ìgbàlà Ọlọ́run. Wọ́n jẹ́ oyè ẹlẹ́nu pẹ̀lú ìwàásù yìí pé ṣe bí Ọlọ́run sọ pé gbogbo ọkàn ní tòun, bẹ́ẹ̀ ni gbogbo ọkàn tó lọ. Ṣùgbọ́n Ọlọ́run kì í fipá mú ènìyàn. Ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ló wà ní ṣọ́ọ̀ṣì lónìí tí wọn ò ní ìgbàlà. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ló pọ̀ ní ṣọ́ọ̀ṣì lónìí tó yẹ pé Ọlọ́run ò ní láéláé wò wọ́n ṣe láti gbà wọ́n là. Nítorí kíni? Nítorí ipò tí ọkàn wọn wà. Nítorí ipò tí irú àwọn kan bẹ́ẹ̀ wà ni ò ní jẹ́ kí Ọlọ́run lè gbà wọ́n là. Lóòótọ́ Bíbélì wípé Olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Olúwa kò ní fipá mú ẹlẹ́ṣẹ̀ láti gba òun ní Olúwa àti olùgbàlà. Èrèdí ni Bíbélì sọ fún wa pé ó ní, ọmọ, mo fi ìyà àti kú síwájú rẹ, yẹn èyí tó wù ọ́. Sọ́rí, tó bá nígbàlà, ọwọ́ rẹ ló wà ó. Hello, ẹ tẹ́tí dáadáa, kẹsì gbé sókè kẹ wò mí. Tọ́lọ́run bá máa ṣiṣẹ́ ìgbàlà láyé rẹ ní àṣeyọrí, ọwọ́ rẹ ló wà. Bí o bá sì ṣègbé, ọwọ́ rẹ ló wà. Ìparun rẹ kò sí lọ́wọ́ Ọlọ́run, ìyè rẹ sì ní kò sí lọ́wọ́ Ọlọ́run. Ìwọ ló yàn yìí tó bá fẹ́. Ẹnìkan pàdé Jésù bí Jésù ti Jẹ́ríkò bọ̀ nínú ìwé ìrìn Lúùkù ní orí 13. Ó ní, Olúwa, ìjẹ́ gbogbo ènìyàn ni ó wá dọ́run? Jésù ní, ìwọ ọ̀làkàkà ń tiẹ̀. Ó nítorí mo wí fún ọ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wá láti gba ẹnu ọ̀nà tí tó rò ní wọlé, ṣùgbọ́n kò ní lè ṣeéṣe fún wọn. Torí irú ènìyàn tí ẹ jẹ́, irú ẹ̀dá wo ni wọ́n tó jókòó yìí jẹ́? Ìwọ náà ti lè mọ rí báwọn kankan tó nígbàlà láàrin wọn ṣe ń ṣe, ó sì ń wù ọ́. Ìwọ náà fẹ́ lè máa ṣe bẹ́ẹ̀, ìwọ náà fẹ́ lè máa gbégbé ayé ẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n rí pé ó difficult fún ọ. Ìṣòro yóò sọwọ́ Ọlọ́run, ọwọ́ ọkàn rẹ ló wà. Àwọn ọkàn tó nira fún, ọkàn tó ṣòro láti rí ìgbàlà Ọlọ́run, tàbí kúkú sọ pé ọkàn tó nira fọ́lọ́run láti gbà. Yorùbá sọ̀rọ̀ kan, wọ́n ní a lè fipá mú ẹṣin lódò, ṣùgbọ́n a lè fipá fún ẹṣin lómi mu. Ọlọ́run lè arrange bí wàá ṣe bọ́ síbi tó ti gbé òótọ́, ṣùgbọ́n lóòótọ́ wá ní ṣe láti jẹ́ kó òótọ́ ń jókòó lọ́kàn ẹ̀. Ìwọ lọ́ọ́ dìtámì bóyá òótọ́ yóò jókòó lọ́kàn ẹ̀ àbí kò ní jókòó. Sọ́ọ́rí, oore tọ́lọ̀ lè ṣe fún yàn láyé ni pé kó rí ọwọ́ débi tó ti gbé òótọ́ tó fi là. Ṣùgbọ́n kò sí lọ́wọ́ Ọlọ́run láti pé kó lè ṣe, ọwọ́ rẹ nìyẹn wà. Bíbélì sọ fún wa nínú ìwé Genesis orí 19. Nígbà tí Ọlọ́run fẹ́ pa ìlú Sódómù àti Gòmórà run, Ábúráhámù bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run fún Lọ́ọ̀tì àti àwọn ọmọ rẹ̀. Àdúrà Ábúráhámù sì gbà ó, torí pé àwọn áńgẹ́lì tó yẹ kó pa Sódómù run
àwọn Ọlọ́run lò láti mú Lọ́ọ̀tì àtaya àtàwọn ọmọ rẹ̀ jáde kó níbo ní ilẹ̀ Sódómù. Ó ní ẹ máa lọ, ẹ máa sá lọ, ó ní ẹ má sì ṣe wò ẹ̀yìn, àbí tí Ọlọ́run ò ti gbìyànjú ni. Nígbà tí Lọ́ọ̀tì àtàwọn ọmọ rẹ̀ pa òfin yẹn mọ́, aya Lọ́ọ̀tì yàn láti rú. Sọ́wọ́n Ọlọ́run tún nìyẹn wà. Jésù wàásù débì kan, ó ní ẹ ṣèrántí aya Lọ́ọ̀tì. Gbogbo ń tọ́lọ́ lè ṣe nípa ló ṣe lórí pé kí aya Lọ́ọ̀tì má bàa ṣègbé. Ṣùgbọ́n aya Lọ́ọ̀tì padà sọ ìgbìyànjú Ọlọ́run dasán nípa ohun tó fọkàn rẹ̀ yàn ni. Wọ́n tó wó bí dá. Kí ló ń fọkàn rẹ̀ yàn? Irú ọkàn wo ló ní? Ṣé ọ múṣẹ́ ìgbàlà rẹ̀ lè fọ́lọ́run ni? Àbọ̀ ọmú kó yá? Torí ọ̀pọ̀lọpọ̀ ló ń múṣẹ́ ìgbàlà ọkàn rẹ̀ lè fọ́lọ́run. Ó nílò kí ìwọ náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run kí iṣẹ́ ìgbàlà rẹ̀ tó lè kún. Wọ́n ṣọ́ọ̀ṣì lọ́pọ̀lọpọ̀ ọdún, ayé rẹ̀ ò change. Sọ̀rọ̀ pé ọwọ́ Ọlọ́run yẹn wà ní. Ẹlòmíì ò tẹ̀sán pé mo fẹ́ change. Ọlọ́run gbọ́ mo fẹ́ change o. Tẹ́ rí mi kàn mọ́ kíní ọ̀hún. Mi kàn mọ́ kíní ọ̀hún. Tí jẹ́ ń túmọ̀ ń ṣe tí ń fẹ́ ṣe. Ntọ́ fẹ́ ṣe náà ló ń ṣe ni. Tinú rẹ̀ tó ń fẹ́ ṣe náà ló ń ṣe ni. Ó ní òjò Ọlọ́run rí sẹ́sẹ́ láyé rẹ̀. Ọlọ́run fẹ́ purọ́ bọ́, ọ̀fẹ́ jàmọ́, ọ̀fẹ́ ṣe. Ọlọ́run kọ́ ni ó gbà á. Bó tẹ̀ sọ pé Ọlọ́run nípa tí ó kó. Ṣùgbọ́n wọ́n gan onígbésẹ̀ pàtàkì tó gbé. Ọlọ́run fẹ́ mu sìgá mọ́, ṣùgbọ́n páálí sìgá ò kó lápò rẹ̀. Sọ́lọ́ ni ó bọ ọkọ̀ owó bàpò rẹ̀ láti yọ páálí sìgá jáde láti sọ gbó. Iṣẹ́ tiẹ̀ nìyẹn. Ọlọ́run fẹ́ mu tí mọ́, ṣùgbọ́n àwọn tí ń mu lọ́n bá rìn. Sọ́lọ́ ni ó wà pín ọ níyà pẹ̀lú wọn. Iṣẹ́ tiẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn rí. Wọ́n ní téèyàn ò bá ní jẹ èèyàn kì í fi run mú. Tó bá ti pé lóòótọ́ lọ fẹ́ kọ́ lọ́run ṣiṣẹ́ láyé rẹ, ìgbésẹ̀ wà tó gbé. Àwọn ọkọ̀ káwà tó yẹ pé kò sí bọ́sẹ̀ kan pẹ́ńsọ́ọ̀sì tó kí ẹ sì pẹ́ lábẹ́ òótọ́. Ọ̀run ègbé ni ẹ lọ o. Àbájọ ní Jésù ṣe sọ nípa ti Júdásì pé ọmọ ègbé rẹ̀ ni kò ní ṣaláìsì gbé. Jésù sọ nígbà tó ń gbàdúrà fún àwọn àpọ́stélì, ó ní Olúwa gbogbo àwọn tó kó lé mi lọ́wọ́ ni èmi ti pamọ́ àyàfi ọmọ ègbé. Torí ọmọ ègbé kò ní ṣaláìsì gbé. Ṣé òótọ́ tọ́lọ́run bá àwọn àpọ́stélì tó kù sọ ni Ọlọ́run ò sọ fún Júdásì? Ìfẹ́ wo lèèyàn fi hàn sí ènìyàn tí Jésù fi hàn sí Júdásì? Ṣùgbọ́n Júdásì ò gbọ́, ó yẹn tinú ara ẹ̀. Ó mú kí ìgbàlà ara ẹ̀ ṣòro fọ́lọ́run. Ayé ìwọ náà ò ṣòro fọ́lọ́run báyìí. Mo sọ fẹ́ nìkan, mo ní stiarin ọkọ̀ ayé àwọn ẹlòmíín yí mọ́ Ọlọ́run lọ́wọ́. Torí náà ló ti gbọdọ̀ yí ayé rẹ̀ wò. Màá sọ̀rọ̀ lórí àwọn kan 5 tó ṣòro fọ́lọ́run láti gbà. Adé ìrànlọ́ fún mẹ́sẹ̀gì. Tó bá fọ́ sínú àwọn kàrígórì, àfi kó tètè wá ẹkún sun kó owó orí òkè lọ. Kó owó orí òkè lọ, kó lọ mọ́ bí Ọlọ́run tó kó ṣàánú rẹ̀. Bóyá yóò rí ti ẹ̀rù. Àwọn kan 5 tó ṣòro fọ́lọ́run láti gbà. Tó ṣòro láti ní ìgbàlà. Tó kókò sábẹ́ ìwàásù tí ẹ lè dòkó sí. Ìwàásù yóò ní láì ṣiṣẹ́ láyé wọn. Ìkíní, ọkàn tó gbẹ́kẹ̀lé òdodo ara ẹ̀. Ọkàn tó gbẹ́kẹ̀lé òdodo ara ẹ̀. Kò sírù ìwàásù tẹ́lómi lè gbọ́. Kò ní dáhùn. Ẹ gbọ́ tọ́pọ̀lọpọ̀ mọ̀ sọ pé àgbà Jésù yóò mọ̀ rí lè mí. Bàbá sáà ti níṣẹ́ eré kan tá a sáà ń ṣe. Ọlọ́run wòye mọ́ wa lára. Kí ni Bíbélì sọ ní ìwé Àìsáyà? Ó ní gbogbo òdodo wa. Kìkì àkísà ẹlẹ́gbin. Tàbá wẹsẹ̀ Bíbélì ta kàtá yẹn. Bíbélì sọ pé Jésù sì pa òwe fún àwọn nǹkan tí ó gbẹ́kẹ̀lé òdodo ara wọn. Ẹja lónú ìwé Mátíù orí 9, 11-13. Nígbà tí àwọn Farisí rí, wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé èsè tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun pọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù gbà ó wí fún wọn pé àwọn tí ara wọn le kò fẹ́ oníṣègùn bí kò sí àwọn tí ara wọn kò dá. Ṣùgbọ́n ẹ sì kọ́ bí a ti mọ̀ yìí sí àánú lè èmi ń fẹ́ kì í ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò sí àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Bíbélì sì sọ pé gbogbo ẹ ló sì ṣẹ̀
ló ti kùnà ògo Ọlọ́run. Nígbà táwọn kan máa ń pẹ̀lú àwọn olódodo ṣe é rí pé gbà ló jìnnà sí wọn. Àwọn kan wá dúró pé àwọn ò nílò Jésù o, àwọn mọ́ o. Jésù wá sọ pé ètò kì í ṣe irú yín náà ni Ọlọ́run rán mi sí, bí kì í ṣe àwọn tó mọra wọn ní ẹlẹ́ṣẹ̀. Àwọn kan wà lónìí tó yẹ pé dídára ara wọn náà gbójú lẹ́nu ìjọ, dídára ara wọn náà similé. Wọ́n lé mi bá yàn jà, èmi ò lẹ́nìkan lọ́ta, èmi ò ṣe kinní kan, jẹ́jẹ́ lọ́mọ ìkó tèmi ń lọ. Iye ò lè gbà ọ́ la. Iye ònìyẹn ní kì í ṣe ìṣẹ́ ọwọ́ mi ló lè mú òfin rẹ̀ ṣẹ. Bí tara mi kò lárẹ́, tòmí jẹ́ mi sàn títí wọn kò tó fún ètùtù. Wọ́n nìkan ló lè gbàlà. Iṣẹ́ ọwọ́ mi kò lè mú òfin rẹ̀ ṣẹ. Bí ó bá ṣe pé dídára rẹ lè gbà ọ́ dé ìjọba Ọlọ́run, èyí tẹ́ tí Jésù fi wá sáyé tó wá kú fún ọ. Jésù nítorí láti tún jìyà, láti wá tún kú. Tó bá ṣe pé iṣẹ́ rẹ iṣẹ́ rẹ tèmi lè gbé wa dé ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n torí pé gbogbo bó ṣe wù kí a sọ pé òdodo wa dára tó, bí àkísẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ kò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Èyí ló tó pọn dandan fún wọn láti gba Jésù ní Olúwa tó lùgbàlà. Ṣùgbọ́n ó ṣòro fáwọn kan lónìí. Kí ni ó jẹ́ káwọn Farisí gba Jésù lólúwa tó lùgbàlà? Torí pé wọ́n gbẹ́kẹ̀lé òdodo ara wọn, ìgbàlà Ọlọ́run sì jìnnà sí wọn, wọ́n sì ṣègbé. Bọ́nà bá wà bí tọ́ gbẹ́kẹ̀lé pé bọ́ ọ̀dà ọ̀ntẹ́yàn lẹ́sẹ̀ mọ́lẹ̀, jẹ́jẹ́ tiẹ̀ ló ń lọ, kíní kan ọ̀rí téèyàn rò, tọ́ sinmi lé yẹ, tọ́ rò pé yẹ gan-an ló jẹ́ ọ ní ìgbàlà, tọ́ rò pé yẹ gan-an ni ó gbà ọ́ là. I'm so sorry to disappoint you. You will go to hell. You will go to hell. Hell is not far from you. Ọ̀run àpáàdé ò jìnnà sí ọ. The devil does not fail your righteousness. Òdodo wo lọ ní? Sí èso bẹ̀rù. Ọkàn kejì, ọkàn ìgbàgbọ́. Ọkàn tó kọ̀ láti gbàgbọ́. A sọ̀rọ̀ ọ̀run àpáàdé ọ̀ gbàgbọ́. Ẹnìkan kú rí wọn fi mọ dákú ṣeré ọ̀tọ̀mọláwọn kú àwọn kẹ́nìkan kiri. Ṣé ìwọ wà nínú ìgbìmọ̀ Ọlọ́run? Pásítọ̀ kan lè sọ nìkan tán lọ́rùn náà. Bọ̀tọ̀ Ọlọ́run ti là sílẹ̀ fún wa. Àwọn tí ó lọ́nu náà àtàwọn tí ó lọ́jọba ọ̀run. Bíbélì kò fi wá sínú òkùnkùn, irú àwọn tí Ọlọ́run fẹ́ níjọba ọ̀run àtàwọn tí ó dà sọ́run àpáàdì. Matthew orí 13 ẹsẹ̀ 54 to 58. Ẹ jáwọ́ tí Jésù olùgbàlà wa sọ fún wa níbẹ̀. Nígbà tí ó sì dé ìlú ohun tìkára rẹ̀, ó kọ́ wọn nínú sínágọ́gù wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu ya gbogbo wọn. Wọ́n sì wí pé níbo ni ọkùnrin yìí ti mú ọgbọ́n yìí àti iṣẹ́ agbára wọ̀nyí wá? Ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ èyí, ìyá rẹ̀ kọ́ à ń pè ní Màríà, àti àwọn arákùnrin rẹ̀ kọ́ Jákọ́bù, Jósè, Símónì àti Júdà, àti àwọn arábìnrin rẹ̀ gbogbo. Wọn kò sì bá wa gbé níhìn yìí. Níbo ni ọkùnrin yìí ti mú gbogbo nǹkan wọ̀nyí wá? Bẹ́ẹ̀ ni wọ́n kọsẹ̀ lára rẹ̀. Ṣùgbọ́n Jésù wí fún wọn pé kò sí wòlíì tó wà láìlé ọlá bí kò ṣe ní ìlú àti ní ilé òun tìkára rẹ̀. Amen. Jésù ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti ìyanu káàkiri tí wọ́n sì gbàgbọ́. Ṣùgbọ́n nígbà tí Jésù dé ìlú òun tìkára rẹ̀, Bíbélì wípé wọ́n kọsẹ̀ lára ẹ̀ torí wọ́n ṣe kíni? Wọn ò gbàgbọ́. Wọ́n wò pé ṣé ìwọ náà lọ́ọ́ ń pera rẹ ní Mèsáyà. Verse 58, ó ní òun kò sì sí ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. Nítorí àìgbàgbọ́ wọn, Jésù ò lè ṣiṣẹ́ àmì àti ìyanu ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀. So ìyẹn túmọ̀ sí pé àwọn tó gbàgbọ́ nìkan ni Jésù ṣiṣẹ́ àmì àti ìyanu nínú ayé wọn. Àwọn tí ò gbàgbọ́ yẹn wọ́n lọlé lófo. Sọ pé lóò ní jẹ́ ń wáyé lófo. Ẹni tó wánú ayé tí ò ní Jésù lólúwa tó lùgbàlà tó dẹ̀ kú bẹ́ẹ̀, ayé òfo ló wá. Bó kọ́lé, ayé òfo ló wá. Bó ra mọ́tò, ayé òfo. Bí gbogbo ìlú mọ̀, ayé òfo ló wá. If you are a president of a nation without Jesus, you have lived a wasted life, not a fulfilled life. Kí ni ò jẹ́ kẹ́lòmí ò gbàgbọ́ lónìí? Owó tó ní. Kí ni mo fẹ́ tí mi ò ní? Mo ń jẹ oúnjẹ àsìkò yùngbanyúgba ní kò síbi tá a fẹ́ lọ. Kò sí kọ́ńtì tán ti mọ̀ wá. Ẹgbẹ́ Jésù yín lọ́jà ẹ́. Bàbá kúkú gbà náà kò kúkú sí nǹkan tí Jésù ṣe fún àjọlé náà lọ. A sì ní láì ní Jésù. Do you know o ò nílò Jésù kó tó lówó? O ò nílò Jésù kó tó rí ṣe. Ó ń dùn mí lónìí pé ṣọ́ọ̀ṣì ti dìdàkudà. Àdúrà lórí ogun ayé, ìṣòro ayé àti là ní ṣọ́ọ̀ṣì máa ń pariwo all the time. Many ministers have failed God. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run
wọ́n ti jára wọn kulẹ̀ láìsọ Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé 1 Corinthians chapter 15 verse 19 ó ní tó bá pé nínú ayé nìkan làwa ní ìrètí wọn nínú Kristi àwa ní àbùṣù jùlọ. Ẹlòmíì kí ni òjò gba Jésù torí ipò ẹ̀. Ẹlòmíì kí ni òjò gba Jésù torí agbára tó ní lọ́wọ́. The Bible says without faith no man can please God. Ìjà mi pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé ohun tó fi torí gba Ọlọ́run gbọ́ nítorí ohun tó Ọlọ́run ó ṣe fún un. Bọ́ ọ bá gba Jésù nítorí ohun tí ó ṣe fún ọ nígbàlá o. Irú yín máa ń padà peace off ni. Torí pé irú yín máa ń fọ́lọ́ ní gbèǹdéke ìgbà tó yẹ kó ṣe ń tẹ́ ń fẹ́. Tí ò bá dẹ̀ ti ṣe you choose to go back. Èlòmí ni Jésù tó bá sọ̀rọ̀ mi dára láàrin ọdún kan tó bá kódà pàrà lẹ́yìn ẹni wúlùsì. Mọ̀ tán rẹ̀ ṣé Jésù ní Ọlọ́run ná fún ọ àbí Ọlọ́run ná? Kí ni ó jẹ́ kẹ́lòmí ó gbàgbọ́? Kí ni ó jẹ́ kẹ́lòmí ẹlòmí tó wá ẹ̀kọ́ Ọlọ́run wà? Kò ní fún kalẹ̀ nínú ìṣòro ìdààmú ayé ni ó jẹ́ kẹ́lòmí lè gba Jésù. Ní ìjọ kẹ́lòmí ní ìgbàgbọ́ nínú Kristi. Àmì ìyàwó tó máa sọ́ọ̀sì tó pé wọ́n dẹ̀ yúnlé aláwo wọ́n yúnlé aláfa wọ́n yúnlé gbogbo rẹ̀ mọ́ra wọn wọ́n ń jó oògùn mọ́ra wọn wọn ní dí ọmọkùnrin òtó àwọn amokun mẹ́kọ̀ọ́ tí Sátánì ti ṣì lọ́nà tó ti sọ di wèrè nínú ìgbàgbọ́. Ìṣòro ni ó jẹ́ kẹ́lòmí ó gba Jésù á ní tí Jésù bá wà láàyè ni sójú ìjókòó mọ́lẹ́lẹ́ kọjá ẹlòmí ò ní ṣe níbo ni Jésù kọjú sí nígbà tí tọmọ òun kú níbo Jésù what an insult. Bó gba Jésù ní kọ́mọ ẹ̀ mọ́ kù. Tó bá ṣe pé bàbá ti gba Jésù a lè kú kò sí ní tó lè ṣe wá ni àánú tún gé àwọn àpọ́stélì lórí àní dáná sọ àwọn àpọ́stélì mìíràn àní ka àwọn àpọ́stélì mìíràn ní àkóríkòdí lọ́wọ́ kú gbígbóná tí gbogbo àwọn àpọ́stélì kú ṣe pé wọ́n ní Jésù ni bí Paul ṣe jìyà tó nínú ìrere kí ló padà ṣẹlẹ̀ wọ́n padà fi ìdá gé orí Paul ni àgbà Jésù nítorí ethnic security anything can happen to you. The fact that you are saved does not mean you can't die of accident. It's not that we will pray for it, but it can happen. And that does not say that you are not saved. Because àwọn yẹn lónìí tó bá ti wà nínú ìṣòro ní Jésù ni. Tó bá ti wà nínú ìdààmú kò gbóná tó ni. If you are so spiritual, you will command the devil to leave. And when you command, tí o bá lọ, what will you do? In whose name are you going to command it? Is it in your own name? When Jesus allow it, what will you do? Ṣé Jóòbù Ọlọ́run ni? Síbẹ̀ Ọlọ́run kò bẹ́ẹ̀ tí Èṣù fi ti ọ̀bẹ bọ ọmọ rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá lọ́rùn tó dúnbú wọn. Kí ló tẹ̀yìn ẹ̀ jáde? Ṣé Jóòbù wa torí ẹ̀sọ́ lọ? Ìyàwó rẹ̀ sọ pé ìwé ọ̀sán làwọn ṣé Ọlọ́run dànù kan kú dànù jàre. Bọ́sí kí ni Jóòbù sọ? Ó ní ìwọ díẹ̀ kan lára àwọn òṣìwèrè obìnrin. Àìgbàgbọ́. Ẹlòmíì ò gbàgbọ́ pọ̀rùn àpáàdé wà ní òjò gba Jésù. Ẹlòmíì ò gbàgbọ́ pé ìjọba ọ̀run wà. A ní ìjọba ọ̀run wo ìjọba ayé tá a rí gan àti ìrójútu ẹ sọ̀rọ̀ ìjọba ọ̀run bẹ́ẹ̀ ni bá kú ni ọmọ ẹwọ ẹja tiẹ̀ kú ná bàbá tiẹ̀ kú ká máa tàbí ibi abá yọjú sí àmọ́ bòbó yọ̀run wà bí òsì. Èdè àwọn amukun mẹ́kọ̀ọ́ ni kí ni Bíbélì sọ ó ní bí ìrẹ́ bá farasin ó ló farasin fún àwọn tí Ọlọ́run ayé yìí ti fọ́ lójú ká má bàa rí ìmọ́lẹ̀ ìrere Kristi kó sì gbà wọ́n là. God will help us. So ọkàn yìí a ní tó bá ní ọkàn ìgbàgbọ́ nínú ìjọ yìí ọkàn ìgbàgbọ́ kò kẹ́ pé mo jẹ́ choir church o kò kẹ́ pé mo jẹ́ pastor o kò kẹ́ pé mo jẹ́ alàgbà o kò kẹ́ pé mo jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run o ó lè jẹ́ òṣìṣẹ́ kò mọ́ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pastor ò ní ìgbàgbọ́ ní ọmọlọ́lé aláwo ní òsì fi ṣe pastor lẹ̀ kó sọ pé aláwo lòun. Ìkẹta ọkàn tó sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a bá ń sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run là ń sọ̀tẹ̀ sí. Sister Ọlọ́run dẹ̀ mú yín lọ bí tó ga o. Okay sir. A ti gbà lọ́kàn rẹ̀ wọ́n mú wa lọ bí tó ga là ń gbélé mẹ̀rẹ́ǹtì láàárọ̀ owó olè san là ń fi kan yí kan oúnjẹ àárọ̀ ò bá tọ̀ san wọ́n sì lọ́lọ́ mú wa lọ a ti gbà Ọlọ́run rí ti àrò náà nù rí ti àrò mú wa lọ bí tó ga àpẹẹrẹ rẹ̀ yes sir yes sir. Bíbélì wípé má ṣe gan àsọtẹ́lẹ̀ o lè má mọ ibi tí Ọlọ́run mú wọn lọ but that doesn't mean can't judge your future with your present situations. Èso fẹ́ lo òní rẹ láti mú rẹ̀wẹ̀sì bá ọ lórí ọ̀la rẹ tó dára tọ́lọ́run ní fún ọ and wàá lè wà offended ó lè padà lẹ́yìn Ọlọ́run. Ìwé Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 19 and 20 then 22 to 23. Èyí àti ṣe tí ìwọ kò fi gbọ́ ohùn Olúwa ṣùgbọ́n ìwọ sáré sí ìkógun tí ìwọ sì ṣe búburú lé ojú Olúwa
Sọ́ọ̀lù sì wí fún Sámúẹ́lì pé nítòótọ́ èmi gba ohùn Olúwa gbọ́, èmi sì ti lọ lé ọ̀nà tí Olúwa rán mi, èmi sì ti mú Ágágì ọba Amálẹ́kì wá, èmi sì ti pa ara Amálẹ́kì run. Verse 22 and 23. Sámúẹ́lì sì wí pé Olúwa a ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ bíi kí a gba ohùn Olúwa gbọ́, kíyèsí ìgbọràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ, nítorí pé ìṣọ̀tẹ̀ dàbí ẹsẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà, nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ Olúwa òun sì kọ̀ ọ́ lé ọba. Amen. Torí àkókò ni a lè lọ ka gbogbo ẹ̀ ń lé the whole chapter 15 a lè lọ ka. Ọlọ́run ránṣẹ́ sí Sọ́ọ̀lù láti ọwọ́ Sámúẹ́lì pé lọ pa àwọn ará Amálẹ́kì run pátápátá, má ṣe nǹkan kan kù. Ṣùgbọ́n nígbà tó débẹ̀ tí wọ́n rí àwọn ẹran bọ̀gìnìbọ̀gìnì wọ́n dá wọn sí. Bíbélì pé àwọn nǹkan tí ò ní lárí ni wọ́n pa ní àparun, wọ́n sì dá ọba wọn sí. Sógbọ́ràn. Half obedience is total disobedience. It's better you don't even obey at all. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbọ́ tó pé yẹrí ni ò dáa yóò gbé Ọlọ́run àpáàdì. Ṣé ní ọrùn ò dáa, attachment ò dáa, ṣòkòtò wíwọ̀ fóbìnrin ò dáa. Bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ ṣe ń gbọ́ tó wọn ní ṣé pásítọ̀ wa lọ́lọ́ọ̀ ni ìyá jẹ́gbàkejì Ọlọ́run. Ẹ wá fàwọn Ọlọ́run àpáàdì ńgbà náà kò sí ní táwọn èèyàn ò lè sọ. Ọkàn ìsọtẹ̀ ni nígbà tọ́lọ́run bá sọ fún ọ pé kíní yóò dáa yóò gbé Ọlọ́run àpáàdì. Àmẹ́yẹ ṣọ́ọ̀ṣì tó yẹ pé ẹ bá dé ní ṣọ́ọ̀ṣì wọn tẹ́ sọ pé ṣòkòtò dáa, òkò náà máa lẹ̀yìn jáde kó ń ṣọ́ọ̀ṣì wọn. Àwọn obìnrin ò tiẹ̀ láṣọ míì mọ́ ṣọ́ọ̀ṣì míì kìkì ṣòkòtò ní. Wọ́n á sí rí lẹ̀ gbogbo orun ọmọ ṣe yọ̀yọ̀yọ̀ yógùn débàdí sẹ́ni lọ́rùn yẹtí létí ẹlòmíì àtẹ̀túnṣe ṣe ṣe fàárí àtúlù mú ẹlòmíì àtú gbèsè nìṣẹ́ṣẹ́ ẹlòmíì lè lu etí bíi 4-5. Wọ́n sì ń kílèmù pàmò ńlọ́jọba Ọlọ́run, àwọn asọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún wa pé ìwà ìṣọ̀tẹ̀ yóò gbilẹ̀ nígbà kẹyìn ayé. Tímótíù kìíní orí 4 ẹ̀mí ń tẹnu mọ́ pé yóò bá di ìgbà ìkẹyìn ọ̀pọ̀lọpọ̀ yóò kúrò nínú ìgbàgbọ́. Wọ́n ní sọ pé àwọn ò ṣe ti Jésù mọ́ o, ṣùgbọ́n wọ́n ó yà sínú ìrere mìíràn. Ó ní wọ́n mọ̀ fi èsì àwọn ẹ̀mí tí ń tẹni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. 2 Timothy chapter 4 bẹ̀rẹ̀ láti verse 3 ó sọ fún wa pé ní ìgbà ìkẹyìn àwọn ènìyàn yóò jẹ́ ẹni tí etí ń rìn, wọ́n sì lọ kó olùkọ́jọ fún ara wọn, ẹni tí ó mọ sọ tí etí wọn fẹ́ gbọ́. Wọ́n kọ̀yìn sí òtítọ́. Ara ìṣọ̀tẹ̀ náà nìyẹn, kíkẹ́yìn sí òtítọ́ Ọlọ́run. Ọba Sọ́ọ̀lù ṣọ̀tẹ̀, Ọlọ́run rán níṣẹ́ ṣùgbọ́n ṣọ̀tẹ̀ sí Ọlọ́run. Ohun tó Ọlọ́run ní kò ṣe kò ṣe, ó dẹ̀ tún dúró lórí pé ìtòlúwa ní kò ń ṣe yẹ òun ṣe náà. Nígbà tí ò sì ṣe irú ọkàn tó bá ní ìṣọ̀tẹ̀ báyìí kò lè dọ́run. Ìwọ tá à ń sọ fún pé àwọn ẹ̀ṣọ́ ara ó gbé Ọlọ́run náà tó ń sọ fún wa pé sábà ti dọ́run rí ni àwa ní gẹ̀ẹ́sì máa tọ́lọ́yàn sọ́run táwọn júwe ibi tẹ́nìkan ó lọ táwọn á sọ pé téèyàn bá ń lọ sòkòtò téèyàn bá ń ṣe kẹ́nìkan yé lọ́run àpáàdì àwa lámọ̀mọ́ kìnìkan ìgbẹ̀yìn yóò yọ olókù àdá. Yorùbá ní pé àtẹni tó nù àtẹni tó kú ọjọ́ kan wọ́n jọ pàdé. Ìwà ìṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ó kún ta lónìí. Ẹ ò bá yẹn ṣe sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ẹ ò bá yẹn ṣe yàn láti mọ ṣe tí wọ́n fẹ́. Nígbà tó ọ̀rọ̀ Ọlọ́run bá sọ fún ọ pé nǹkan báyìí ni kò ṣe tó sì yan tó fẹ́ ó lọ tẹ̀ ní ọ̀. Nígbà tó bá ti ń sorí kunkun sí nǹkan tó Ọlọ́run béèrè fún ọ láti ṣe ó lọ tẹ̀ ọmọ ní ọ́. Irú ẹni tó bá dẹ̀ nílò ọkàn báyìí kò lè dé ìjọba Ọlọ́run, ìgbàlà ó sì jìnnà sí. Àmì àwọn tó yẹ pé nígbà tí wọ́n ní ìgbàlà tí wọ́n bá Jésù ojúlówó pàdé tí ì ṣe Jésù àdàmọ̀dì tó jẹ́ pé kò sẹ́ni tó wàásù pé kí wọ́n yọ ẹtí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní bọ́, kò sẹ́ni tó sọ fún wọn pé kọ́mọ òṣòkòtò tó fi kó gbó òṣòkòtò wọn lọ́jọ́ náà láwọn tó jóbìnrin, kò sẹ́ni tó sọ fún wọn pé kọ́mọ lò chain mọ́ tí wọ́n fi bọ́ dànù. Mo gbọ́ nípa arábìnrin kan ó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ṣùgbọ́n wọ́n lo gbogbo ẹ̀ṣọ́ ara wọn wọ ṣòkòtò. Ọjọ́ kan náà ni Jésù farahàn lójú oorun pé ọmọ gbogbo nkíní tó ń lò yìí yóò gbé Ọlọ́run náà. Gbà tó jí ẹkún náà lóṣù ó bá sá lọ báyàwó ìránṣẹ́ Ọlọ́run kan ló sọ ogun tó rí fún un. Nígbà ní ojú ẹsẹ̀ èmi ní attachment tó ní lé yẹtí gbogbo ẹ̀ ṣòkòtò ló lọ kán lójú gbogbo ẹ̀. Kò bí ọdún kan sí táìmù yẹ tó ló fàyè sílẹ̀. Pásítọ̀ rẹ̀ ò sọ fún un ṣùgbọ́n torí pé ó ní ìgbàlà ó ní ìbápàdé gidi pẹ̀lú Ọlọ́run tí Jésù dẹ̀ mọ̀ pé kò lè máa ṣe báyìí kó dọ́dọ̀ Jésù farahàn
àmì àwọn tó ń gbọ́ pé gbogbo testimony nípa nǹkan wọ̀nyí síbẹ̀ tọkàn rẹ̀ le. Sẹ́rí èmi gan ń ṣàṣejù Ọlọ́run náà rí mi ń ṣàṣejù mi ń ló ń gbangba yẹtí kékeré àtiwọ́tàn ló tó ń dó àtiwọ́tàn ló yarí rí gbangba ọ̀run ègbé kan lẹ́jọ́ lọ kò sí yàtọ̀ láàárín ẹlẹ́hà àtẹlẹ́gún gbogbo wọn ló jọ bojú téèyàn bá jọ sàkálà kó jọ sàkálà tó bá jọ tòkolo kó tó tòkolo ọ̀sàkálà sòkolo ọkàn mìíràn ó ní ọkàn tó lérè kọjá a very hardened heart kò sí tó wù kó gbọ́ kò tiẹ̀ ní mẹ́kan kò tiẹ̀ ní jaláyà 1 Samuel chapter 25 verse 36 to 38 1 Samuel chapter 25 verse 36 to 38. Abigail sì tọ̀ Nábálì wá sì wò ó òun sì ṣe àsè ní ilé rẹ̀ gẹ́gẹ́ bí àsè ọba inú Nábálì sì dùn nítorí pé ó ti mu ọtí lé àmupara òun kò sì mọ nǹkan fún díẹ̀ tàbí púpọ̀ títí di ìmọ́lẹ̀ òwúrọ̀ ó sì ṣe lé òwúrọ̀ nígbà tí ọtí náà sì dà á tán lé ojú Nábálì obìnrin rẹ̀ sì rọ́ nǹkan wọn ní fún ọkàn rẹ̀ sì kú nínú rẹ̀ ó sì dàbí òkúta ó sì ṣe lẹ́yìn ìwọ̀n ọjọ́ 10 Olúwa sì lù Nábálì ó sì kú. Bíbélì wípé ọkàn rẹ̀ sì le ó dàbí òkúta. Kí ni arákùnrin yìí ṣe? alẹ́lọ́ka tẹ́ chapter 25 alẹ́lọ́ka di o chapter torí time ni. Nábálì yìí ni Dáfídì rán àwọn ọmọ ogun rẹ̀ sí pé kí wọ́n sọ fún pé kí ó dákun kó fún àwọn ní jíjẹ múmu nítorí pé ojú ń pọ́n àwọn ó sì gàn Dáfídì. Dáfídì dẹ̀ ṣe lóore àwọn tó ń ṣọ́ agbo ẹran rẹ̀ Dáfídì ló ń ṣọ́ wọn. Nítorí díẹ̀ yìí inú bí Dáfídì wá rò pé irú ọkùnrin tó jọba òun pa alẹ́ rẹ̀ run. Aya rẹ̀ tó jẹ́ Abigail wá lọ fi ọgbọ́n pàdé rẹ̀ ló sọ̀rọ̀ tún fún Dáfídì láti yí ọkàn Dáfídì padà. Gbà tí Abigail máa délé Bíbélì wípé ọkùnrin burúkú ti mu ọtí para ẹ̀ ó ti mu ọtí àmupara kò mọ tí ń ṣe mọ́. Ìyàwó ẹ̀ wájú ọjọ́ kejì gbà tó ti dá lójú ẹ̀ ó wá ròyìn tí Dáfídì fẹ́ ṣe fún un pé ṣùgbọ́n Ọlọ́run ló yí Dáfídì lọ́kàn padà kó mú bá ṣe tó fẹ́ ṣe. Síbẹ̀ Bíbélì wípé ọkàn arákùnrin lé ó sì dàbí òkúta. Sí ọkàn rẹ náà lé. Bíbélì wípé ní sábà bábí tó ń wá àrùn kì yóò parun láìsí àtúnṣe. Bíbélì wípé agídí ní ṣáájú ìṣubú ìgbéraga ló ń síwájú ìparun. Bó bá jẹ́ Kristẹni níbi tó pé àṣetínú ẹni ni ó a lè bá ọ sọ̀rọ̀ a lè correct ẹ kọ́ wà sober kọ́ repent then you are on your way straight to hell because God will never save you. Bíbélì pé torí pé ọkàn rẹ̀ le Ọlọ́run sì pa Lábánì dànù lọ́jọ́ kejì because Ọlọ́run ti rí pé waste of time ló kù lórí ayé Lábánì ọkàn ẹ ti le lórí ohun tó fẹ́ ṣe. Àwọn kan wà tó pé kò sí ohun tó lè wù kàn gbọ́ kódà kó ní wàásù mọ yọná lórí they will never repent. Kó bá ti di pé ọkàn èèyàn ó le ẹ̀rí ọkàn ẹ̀ ní kán kú sọ̀rọ̀ tó bá ti di pé ẹ̀rí ọkàn rẹ ti kú ọkàn rẹ kò séèfù mọ́ o. Orí ló kàn ń bàjẹ́ kó tó burú fún gbogbo ara. Tí ẹ̀rí ọkàn rẹ bá ti kú tó yẹ pé ọ̀ ń ṣe tí ò dáa kò sí nǹkan tẹ́nibọ̀dì lè sọ fún ẹ ojú kí náà ń bá mi sọ kí náà ń sọ fún mi kí náà ń mìíràn lọ fi wò wọ́n ọtí dèrò ná kọ̀ọ̀kan kú ló kù. Tó bá ti dé pọ̀ dé kórìíta tí àti lè bá ọ wí mọ́ ó ti tán fún ọ kí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì ọ̀kú jáde kọ́ lọ jayé kọ́ ọ jayé dáadáa kọ́ kú sínú ayé jíjẹ kọ́ mọ̀ pé ọ̀pàdánù ọ̀nà méjì ọ̀rọ̀ ayé jẹ ọ̀dẹ̀ tó rọra jóná nù ná. Ẹlẹ́dàá kọ́ wà ń tọ́ọ̀sì for donkey years kó jẹ́ pé ayé rẹ̀ náà yàtọ̀ sí táwọn tí ò wá ṣọ́ọ̀ṣì. Ọkàn tó lérí kọjá irú ọkàn ní Júdásì ní Jésù sọ pé ẹnìkan wà nínú yín tí ó fi mí hàn síbẹ̀ kò gbọ́. Jésù kìlọ̀ ìkìlọ̀ Jésù kò rán Júdásì mọ́ àfìgbà tó parun ọ̀ní dọmọ ìparun mo lọ́ọ̀ ní dọmọ ègbé. Àwọn tó kàn wọ́n lérè kọjá yìí kò sí ohunkóhun tẹ́lẹ̀ wù kán gbọ́ ọkàn yóò lé síbẹ̀ ni. Sẹ́rírú wọn ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ìwọ tó pé tó bá ṣe tí ò dá tán bá wí tójú rẹ̀ ó máa ń le koko bí ojú ẹja. Pọ̀ ìrònú pé ń tọ́ sí ò dá débi tí ẹkún ó fi gbọ̀n ọ́ láti lọ bọ́ lọ́n pọ̀ ọlọ́mọ dáríjì mi èṣù ti kó bá yé ẹ o. Èyí tó parí sí màá fi mi dúró ó ní ọkàn
tó mú Ọlọ́run ní èké, ọkàn tó mú ọ̀rọ̀ Ọlọ́run ní èké. Ìwé àwọn ọba kejì orí keje ẹsẹ̀ 1-3. Nígbà náà ni Èlíṣà wípé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, báyìí ni Olúwa wí, ní ìwòyí ọ̀la lè a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúnná kan ní sékélì kan ní ẹnubodè Samaria. Nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn. Ó wí pé, kíyèsí, bí Olúwa tilẹ̀ sí fèrèsé lé ọ̀run, nǹkan yìí a lè rí bẹ́ẹ̀. Òun sì wí pé, kíyèsí, ìwọ ò fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Bíbélì pé ìyẹn burúkú kan mú ní Samaria, tó bẹ́ẹ̀ tó pé wọ́n ti ń pa ọmọ ara wọn jẹ. Ọba wa lọ jábá wòlíì pé ọ wá nǹkan ṣe sí ni o. Wòlíì wá ní pé ó dáa, níwòyí ọ̀la, by this time tomorrow, ìyanu báyìí ó ṣẹlẹ̀. Bíbélì pé ọ̀kan lára àwọn nínú ìgbìmọ̀ bá ní wòlíì ṣé gbogbo ẹ̀ ṣe rí? Ọlọ́run fúnra ẹ̀ ó ṣí gbogbo fèrèsé ọ̀run sílẹ̀. Ntọ́ sọ yìí kò lè ṣe. Ọkàn tó mú ọ̀rọ̀ Ọlọ́run lékè nírọ́. Àwọn kan tó yẹ pé kò sí tí wọ́n lè gbọ́. Orí Ọlọ́run wo Ọlọ́run ò ní ṣe é. Ǹjẹ́ àpá àwọn kan wọ́n gbàgbọ́ pé Ọlọ́run kì í gbé èèyàn dìde. Mo ti gbọ́ sítórì kan títẹ́ ní wọ́n lọ sí evangelism wọn sọ fún ọ ní ẹ̀wọ̀ ẹgbẹ́ Jésù yín lọ, Jésù yín tí ò ní tètè fún yàn lówó. Ó ní ṣùgbẹ́sù tẹ́ bá lọ bẹ́sù kíákíá lẹ́ lówó. Àwọn kan tí Èṣù tó ti kó bá tó ti ṣàṣeyọrí lórí wọn. Ọkàn tó mú ọ̀rọ̀ Ọlọ́run ní èké, ọkàn tó kọ̀ láti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tó kọ̀ láti ní ìgbàgbọ́ nínú ohun tí Ọlọ́run sọ. Ọkàn yìí jẹ́ ọkàn tí ìgbàlà Ọlọ́run tí ó jìnnà sí. Tá bá wo òkè arákùnrin, Bíbélì sọ fún wa pé ó ní nígbà tí ìṣẹ̀lẹ̀ ayọ̀ náà sì ṣẹlẹ̀, abẹ́ẹ̀kọ́, ní ẹnu bodè ìlú yẹn ni wọ́n ti fi ẹsẹ̀ tẹ̀ pa. Torí náà, wọ́n tó ń gbọ́ mi, tó sì ń wò mí, irú ọkàn wo ló ní? Tó ń ṣiṣẹ́ lórí ọkàn rẹ báyìí. Torí pé bọ́ọ̀ bá dọ́run, ipò tí ọkàn rẹ wà ó ní ṣe. Bọ́ọ̀ bá ní fayérayé rẹ sunkún, ipò tọkàn rẹ wà ó ní ṣe. Torí náà, bẹ̀ Ọlọ́run lórí ọkàn rẹ. Ṣàwárí irú ọkàn tó ní. Tó bá wà nírú pẹ̀lú àwọn ọkàn tí mo kà lẹ́yìn, ìgbàlà ó jìnnà sí ọ lè nígbàlà o. Ọ lè nígbàlà, ọkàn mọ jowú àwọn tó nígbàlà ni. Lọ́mọ wò pé kí ni ń ṣe wọ́n, kí náà gbà wàhálà ti. Sọ́rí àwọn tó bá ti túmọ̀ ti máa ń rí àwọn ọmọ Ọlọ́run bí ẹni tí wàhálà wọn pọ̀, tí wọ́n le, tí wọ́n burú, irú wọn ọkàn bú náà ni. Wọ́n sì fẹ́ dàbí rẹ̀, ṣùgbọ́n torí pé kò ṣeé ṣe fún wọn láti dàbí rẹ̀ ni wọ́n ṣe ń lára rẹ̀. That's the reason why you have to be very, very careful. Irú ọkàn wo lọ ní? Torí pé ọkàn tó bá ní ni ó sọ bí tó parí ayé rẹ̀ sí. Ìwé Òwe orí kẹrin ẹsẹ̀ 23. Ju gbogbo ìpamọ́ pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun ìyè. Ju gbogbo ìpamọ́, Òwe orí kẹrin ẹsẹ̀ 23. Ju gbogbo ìpamọ́ pa àyà rẹ mọ́. Pa ọkàn àyà rẹ mọ́, torí pé láti inú rẹ̀ ni orísun ìyè. Tó bá déjọba ọ̀run, ó wà lọ́wọ́ ọkàn rẹ. Bó bá sì lọ ọ̀run ègbé, ọwọ́ rẹ náà ló wà. Ipò tọkàn rẹ bá wà ní sọbi tó ti lọ ayérayé rẹ, dìde lórí ẹsẹ̀. Sọ fún Ọlọ́run, Olúwa, má jẹ́ káyà mi ó le sí o. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.